kò sí ohun tí yóò dá mi dúró láti di olùbàdàn. ọ̀tún olùbàdàn ti ilẹ̀ ìbàdàn àti gómìnà àná ní ìpínlẹ̀ ọ̀yọ́ olóyè àgbà rashidi ládọjà ti sọ yányányányá pé òun yóò di olùbàdàn ti ilẹ̀ ìbàdàn pẹ̀lú àánú ọlọ́run. ládọjà ló sọ èyí ní àná nígbà tí ó ń kópa lórí ètò kan lórí rédíò ní ìlú ìbàdàn. ó sọ pé kò sí ìdènà tí ó lè mú òun má jẹ olùbàdàn tí ọlọ́run bá fọwọ́ sí i. nígbà tí ó ń dáhùn ìbéèrè kan, ládọjà fi kún un pé òun yóò ṣe nǹkan tí àwọn ènìyàn ìbàdàn bá fẹ́. ó ní ọ̀pọ̀ ló jẹ́ oyè balógun tàbí ọ̀tún olùbàdàn ṣùgbọ́n tí wọn kò di olùbàdàn nítorí kádàrá kò gbà fún wọn. gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ láti ìgbà tí àbúrò òun abíọ́lá ajímọ̀bí ti wà lórí oyè tí òun sì jáwé olúborí. ó ní ó ti wà bẹ́ẹ̀ tí òun sì mọ̀ pé olùbàdàn ni ó yẹ kí ó ṣe àtúnṣe kì í ṣe gómìnà. àwọn kan ti dé ipò balógun àti ọ̀tún olùbàdàn ṣùgbọ́n tí wọn kò jẹ́ olùbàdàn. ó ní omíyalé àti kúyẹ̀ papòdà ní ọjọ́ 10 sẹ́yìn. ládọjà ti wá fi léde pé òun ti ṣetán láti dé adé ìlẹ̀kẹ̀ tí ó jẹ́ àmì fún oyè jíjẹ ní ilẹ̀ ìbàdàn. ìpinnu ládọjà yìí ló jẹ́ àyípadà ohun tí ó sọ tẹ́lẹ̀ tó fa aáwọ̀ ṣùgbọ́n tí gbogbo rẹ̀ ti rodò lọ́mùmí báyìí lẹ́yìn tí ó ti gbà láti dé adé náà. kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. orúkọ mi ni olúwafúnmiláyọ̀ adéṣẹ̀wọ́ láti ìkànnì Jígí Alára. káfíńre pàdé o. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.